Ilé-ẹjọ́ ní dandan ni kí wọ́n pa Mariam, obìnrin tí Tinubu dáríjì. Ohun tí yóò ṣẹlẹ̀ sí obìnrin ọmọ ilẹ̀ Haúsá yìí báyìí kò sẹ́ni tó tí ì lè sọ o. Bí wọ́n bá sọ pé ọ̀rọ̀ pẹ̀ka irú ọ̀rọ̀ báyìí ni. Láti ọdún 2017 ni orúkọ Mariam Sanda ti jáde síta. Mariam tí wọ́n ló pa ọkọ ẹ̀ tí wọ́n sì torí ẹ̀ dá lẹ́bi tí wọ́n dájọ́ ikú fún un. Àmọ́ ní oṣù kẹwàá tó kọjá yìí ní ọjọ́ 11 oṣù náà ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọla Tinubu dáríjì. Ó dáríjì ọmọbìnrin náà, wọ́n ní kó máa lọ kó má dẹ́ṣẹ̀ mọ́ kó lọ tọ́jú àwọn ọmọ tó ti bí. Àmọ́ bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún ni ariwo ta. Àwọn aráàlú dìde gan-an lẹ́ẹ̀kan náà wọ́n sì bu ẹnu àtẹ́ lu ohun tí Tinubu ṣe nítorí kì í ṣe òun nìkan ni wọ́n dáríjì bẹ́ẹ̀. Àwọn tí wọ́n dá lẹ́bi ẹ̀sùn ìjínigbé, ìfẹ̀míṣòfò àti àwọn ọ̀daràn tí wọ́n mú fún ẹ̀sùn jìbìtì lóríṣiríṣi wà nínú àwọn tí wọ́n dáríjì. Àwọn èèyàn wá ní bí Tinubu bá dáríjì Sanda yìí á jẹ́ pé ó fẹ́ káwọn èèyàn máa pa ọkọ wọn nípakúpa lórí ọ̀rọ̀ tí ò bá tó nǹkan nìyẹn. Ní Tinubu bá fa kinní náà sẹ́yìn lọ́jọ́ 29 oṣù kẹwàá yìí kan náà ó ní kí obìnrin náà lọ ṣẹ̀wọ̀n ọdún 12 péré. Àmọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa báyìí ti dájọ́ tiwọn o. Supreme Court ní dandan ni kí wọ́n pa Sanda. Àmọ́ ìdájọ́ yìí yóò lè díẹ̀ torí àwọn agbẹjọ́rò ìjọba àti ilé-ẹjọ́ tó ga jùlọ yóò lè ṣàlàyé ọ̀rọ̀ yìí fúnra wọn. Ọ̀nà tí wọn yóò sì gbé gbà tí ọ̀rọ̀ náà kò ní di àríyànjiyàn ńlá láàrin ara wọn ẹnìkan ò tí ì lè sọ o. Ìdí ni pé ṣé ẹjọ́ tuntun tí ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa yìí dá lágbára tó bẹ́ẹ̀ láti fagilé ìforíjì tí ààrẹ ti ṣe tẹ́lẹ̀ ni, nígbà tó jẹ́ tí ilé-ẹjọ́ tó ga jùlọ yìí bá dá ẹjọ́ náà tẹ́lẹ̀, irú ẹjọ́ yòówù kí wọ́n dá tí olórí ìjọba bá sọ pé òun dáríjì ẹni náà tí wọ́n sì ti kọ̀wé ẹ̀ jáde, àṣẹ olórí ìjọba náà ni yóò borí. Àmọ́ ní báyìí ààrẹ Tinubu ti foríjì ọmọbìnrin yìí, ilé-ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ wá dájọ́ pé àfi kí wọ́n pa á. Bí àwọn kan ti ń jó tí wọ́n ń yọ̀ lórí ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ làwọn kan ń béèrè pé ta ló lẹ́tọ̀ọ́ láti pàṣẹ gan bí ọ̀rọ̀ bá dà báyìí. Ṣé Tinubu yóò kó ọ̀rọ̀ rẹ̀ jẹ báyìí ni àbí wọn yóò ṣẹ̀ṣẹ̀ tún ṣètò ìdáríjì míì fún Sanda? Níbi tí ọ̀rọ̀ wà báyìí nìyẹn. Bẹ́ẹ̀ láti ìgbà tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ló ti ń ní wàhálà oríṣiríṣi báyìí nínú, tó ṣe pé bí wọ́n ti ń bọ́ nínú wàhálà kan nídìí ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n tún kó sínú wàhálà míì. Nínú oṣù 11 ọdún 2017 lọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ gan-an tí ìjà burúkú kan ṣẹlẹ̀ láàrin Mariam Sanda àti ọkọ ẹ̀ Biliaminu Bello. Ìjà náà ló sì padà gba ẹ̀mí ọkùnrin yìí. Nígbà tí wọ́n sì yẹ̀dí ọ̀rọ̀ wò, wọ́n ní obìnrin yìí ló gún un pa. Mariam kọ́kọ́ rojọ́ pé ọkọ òun ló fẹ́ fi ọ̀bẹ gún òun, ṣùgbọ́n níbi tí òun ti ń yẹ̀ ẹ́ ló ti ṣubú lé ọ̀bẹ náà tó fi kú. Àwọn ọlọ́pàá àti àwọn agbẹjọ́rò kò gbà. Nígbà tó sì di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kínní January 27, 2020 adájọ́ Yusuf Halilu dájọ́ ikú fún ọmọbìnrin náà. Ó ní gbogbo àlàyé tó ṣe yìí kò gbéṣẹ́. Ó hàn pé òun ló pa ọkọ ẹ̀ kí wọ́n tètè yẹgi fóun náà ni. Adájọ́ ní lóòótọ́ kò sí ẹlẹ́rìí míì níbi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ju ọmọbìnrin náà fúnra ẹ̀ lọ. Àwọn ò sì rí ọ̀bẹ tó fi gún un pa, bẹ́ẹ̀ làwọn kò ṣe àyẹ̀wò ohun tó fa sábàbí ikú ẹ̀. Síbẹ̀ àwọn ẹlẹ́rìí 6 táwọn ọlọ́pàá kó wá àti àwọn ọ̀rọ̀ Mariam Sanda fúnra ẹ̀ tó ń tà sí ara wọn fi hàn pòun gan-an ló ṣe kinní náà. Ó gún ọkọ ẹ̀ lọ́bẹ kíṣìnì pa ni. Nínú àwọn ọ̀rẹ́ Biliaminu tí ẹnìkan sọ̀rọ̀ nínú wọn, ìyẹn Ibrahim Muhammad, ó ní òun ti wà níbẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀. Òun sì rí i tí Mariam àti ọkọ ẹ̀ ń jà, tí ọmọbìnrin náà sì ń fi ọ̀bẹ lé ọkọ ẹ̀ kiri tó sì ń lérí pé òun yóò pa aṣá ni. Ó ní òun lòun gba ọ̀bẹ náà lọ́wọ́ ọmọbìnrin yìí. Òun sì bẹ́ẹ̀ lẹ́yìn náà lòun parí ìjà náà fún wọn kí òun tó padà sílé tòun. Ó ní òun rò pé lẹ́yìn tí òun lọ tán ni ìjà náà tún bẹ̀rẹ̀. Kò sì yà òun lẹ́nu pé ọ̀bẹ náà ni wọ́n fi gún Biliaminu pa nítorí bí ọmọbìnrin náà ti ń lérí tẹ́lẹ̀ nìyẹn. Àmọ́ Mariam ní lóòótọ́ làwọn tún jà, ṣùgbọ́n òun kò lo ọ̀bẹ fún un. Ó ní ọkọ òun fẹ́ la ìkòkò tábà onírin ẹ̀ mọ́ òun lórí, níbẹ̀ ni ìkòkò tábà náà ti fọ́ ló bá ṣe ìṣìṣubú lé ìyẹn ló sì gún un pa.
àwọn ibi wọ̀nyí ni adájọ́ Halilu ti ń sọ pé ọ̀rọ̀ obìnrin náà kò dọ́gba, pé ọ̀tọ̀ ni ohun tó sọ fáwọn ọlọ́pàá, ọ̀tọ̀ lóhun tó ń sọ nílé ẹjọ́ pàápàá ọ̀rọ̀ ẹ̀ sì ti ń lọ sí bíi 3-4. ó ní kò sí tàbí ṣùgbọ́n obìnrin náà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. lọ́rọ̀ kan adájọ́ Halilu dájọ́ ikú fún Mariam Sanda. bí wọ́n ti dájọ́ fún obìnrin yìí, kí ẹnikẹ́ni tó lè súnmọ́ nínú àwọn agbófinró tó wà níbẹ̀ níṣe ló fò fẹ̀ẹ̀rẹ̀ síta tó sì ń sáré lẹ́lẹ́ lọ sórí báńkónì. ó ń fẹ́ doríkodò kó ṣubú, ó dàbí pé ó fẹ́ pa ara ẹ̀ níjọ́ náà ni. bó ti ń sáré lọ bẹ́ẹ̀ ló ń pariwo, ta ló máa bá mi tọ́jú àwọn ọmọ mi, ta ló máa bá mi tọ́jú àwọn ọmọ mi. ṣé ọmọ méjì ló bí fún Biliamin? àwọn ọmọ náà sì ń ṣe dáadáa nígbà náà. àmọ́ àwọn agbófinró tètè ra mú, wọ́n sì dá a padà sílé ẹjọ́ níbi tó ti dúró síwájú adájọ́ níbẹ̀ tí gbogbo ara ẹ̀ ń gbọ̀n gbìrìgbìrì. níbẹ̀ náà ni adájọ́ sì ti dájọ́ ikú fún un. ọjọ́bọ̀ ni tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kínní ọdún 2020, ọjọ́ kan tó ṣòro láti ròyìn ni. ṣùgbọ́n àwọn èèyàn òun náà ò dúró. bí wọ́n ti dájọ́ ikú fún un bẹ́ẹ̀ làwọn pàápàá rìn síwájú. nígbà tó sì di ọjọ́ 19 oṣù kejì February 19, 2020, Mariam Sanda gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ pé ẹjọ́ tí wọ́n dá fóun ní ilé-ẹjọ́ gíga náà kò dáa, òun kọ́ lòun pa ọkọ òun. lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn adájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí náà ti bẹ̀rẹ̀ sí gbọ́ ẹjọ́ ọ̀hún, tí wọ́n sì tún yọ ìdájọ́ tí adájọ́ Yusuf Halilu dá wò. wọ́n ń fẹ́ mọ̀ bóyá ó dá ẹjọ́ náà dáadáa tàbí kò dáre. lẹ́yìn tí àwọn náà sì ti jókòó lórí ẹ̀ títí, nígbà tó di ọjọ́ 4 oṣù kejìlá December 4, 2020, adájọ́ Stephen Adda dájọ́ pé lóòótọ́ ni Mariam pa ọkọ ẹ̀, pé kò sí tàbí ṣùgbọ́n nínú pé ó fọ̀bẹ gún ọmọkùnrin náà pa ni. gbogbo èyí tó sì ń wí pé òun kọ́ lòun pa Biliamin yẹn, àwáwí irọ́ lásán ni o. nítorí bẹ́ẹ̀ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní àwọn gba ọ̀rọ̀ náà, àwọn sì dì í mú. nígbà tí àwọn sì ti fi ẹsẹ̀ múlẹ̀, kò sí ìdí tí àwọn fi lè yí ìdájọ́ náà padà kí wọ́n pa òun náà bí ilé-ẹjọ́ gíga ti dájọ́ tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí tún dájọ́ ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 4 oṣù kejìlá ọdún 2020. níbẹ̀ lọ̀rọ̀ ti dàbí pé kúlákútà fẹ́ pin, tí kò sì sí ohun tí ẹnìkan rò pé àwọn lè ṣe sọ̀rọ̀ náà mọ́ ju pé kí wọ́n pa Sanda nígbàkigbà tó bá ti yá ìjọba lọ. ṣùgbọ́n àwọn èèyàn ẹ̀ ò tí ì dúró, wọ́n sáré gba ilé-ẹjọ́ tó ga jù lọ, ìyẹn Supreme Court. wọ́n ní kí wọ́n da gbogbo ẹjọ́ tí wọ́n ti dá fún ọmọbìnrin náà nù, kí wọ́n sọ pé òun kọ́ ló jẹ̀bi kó máa lọ sílé. níbi tí ọ̀rọ̀ náà wá ta kókó sí nìyẹn. ohun tó fi ta kókó ni pé ìjọba àpapọ̀ kò dúró de ìdájọ́ Supreme Court. àwọn tí wọ́n to orúkọ ọmọbìnrin náà mọ́ àwọn tí wọ́n fẹ́ dáríjì kò mọ̀, tàbí kí wọ́n mọ̀ kí wọ́n fẹ́ ṣe àbòsí ọ̀rọ̀ náà tí wọ́n fi orúkọ ẹ̀ sínú àwọn tí wọ́n gbé lọ síwájú ààrẹ. bí wọ́n bá fẹ́ ṣe dáadáa tí wọn ò sì fẹ́ da nǹkan rú, dandan ni kí wọ́n dúró de ìdájọ́ Supreme Court. lẹ́yìn tí ilé-ẹjọ́ náà bá sì ti dájọ́ tán pátá ni ìjọba tó lè ṣe ohunkóhun tí wọ́n bá fẹ́ ṣe. àmọ́ kí ẹjọ́ sì wà nílé ẹjọ́ tó ga jùlọ, kí ìjọba sì ti ní àwọn foríjì yìí nígbà tí Supreme Court kò tí ì sọ pé ó jẹ̀bi, ohun tó lè fa ìdàrúdàpọ̀ ni. ó ṣeé ṣe kó jẹ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn àti ìròyìn Biliamin náà tó tún jáde pé nítorí pé ó jẹ́ ọmọ alágbára, ọmọ alága PDP tẹ́lẹ̀ Haliru Bello, àwọn ìwà ayé alábátàpọ̀ lọ́wọ́ òun náà, ohun tó sì ń fa ìjà òun àti ìyàwó ẹ̀, tí ìyàwó ẹ̀ náà fi lóhùn yóò kọ̀ ọ́ sílẹ̀, tí ọ̀rọ̀ náà sì máa ń dìjà gbígbóná láàrin wọn. bóyá àwọn ohun táwọn tó ṣètò yìí rò pọ̀ rèé tí wọ́n fi ní kíjọba dáríjì Mariam Sanda. Lateef Fagbemi, mínísítà ètò ìdájọ́ ilé wa náà tilẹ̀ sọ pé ojú àánú àti ọ̀rọ̀ àwọn ọmọ obìnrin náà ló jẹ́ kíjọba dáríjì. ṣùgbọ́n bí wàhálà kan bá ti ìdí ọ̀rọ̀ yìí yọ fún ọmọbìnrin Mariam Sanda yìí, àwọn tí wọ́n sáré gbé ẹjọ́ ẹ̀ lọ síwájú ààrẹ nígbà tí ọ̀rọ̀ náà kò tí ì yanjú, àwọn ni wọ́n fà á o. nígbàrà tí wọ́n ti dájọ́ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ọjọ́ 4 oṣù kejìlá 2020, tí wọ́n sì ti sọ pé pípa ni kí wọ́n pa Mariam, ọjọ́ náà gan ni Joe Gassama San, tí í ṣe agbẹjọ́rò Mariam, ti kéde ní gbangba níbẹ̀ pé àwọn ń lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ ni o, àwọn ò ní dúró rárá. bẹ́ẹ̀ ni wọn ò sì dúró lóòótọ́
tí ẹjọ́ náà sì ti wà níwájú ilé ẹjọ́ tó ga jùlọ yìí láti ọdún 2020 yìí náà. ṣùgbọ́n ẹjọ́ náà ò tí ì parí, ilé ẹjọ́ tó ga jùlọ náà kò sì tí ì gbé ìpinnu wọn jáde. níwọ̀n ìgbà tó sì jẹ́ ìpinnu tí ilé ẹjọ́ tó ga jùlọ yìí bá gbé jáde òun ló borí. tí wọ́n bá sọ pé ó jẹ̀bi, àṣẹ pé ó jẹ̀bi náà láti ayé dé ọ̀run nìyẹn. bí wọ́n bá sì sọ pé ó jàre náà títí tí kálukú tí ọ̀rọ̀ kan yóò fi ayé sílẹ̀ ní o. ohun tí kò ṣe sẹ́nìkan tó gbọ́dọ̀ ṣe kinní kan títí tí ìdájọ́ yìí yóò fi jáde rèé. bẹ́ẹ̀ làwọn tí wọ́n mọ̀ nípa òfin ṣe ń sọ. wọ́n ní ìdájọ́ yìí ló yẹ kí Tinubu àti àwọn èèyàn ẹ̀ dúró de kí wọ́n tó pàṣẹ. ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù 12 yìí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn dájọ́ tiwọn. adájọ́ mọ́ Adùnmẹ́yìn sọ pé kò sí kinní kan níbẹ̀ mọ́, wọ́n gbọ́dọ̀ pa ọmọbìnrin náà ni. àwọn adájọ́ 4 ni wọ́n jókòó ọ̀rọ̀ náà o. àwọn adájọ́ 3 ni wọ́n sì fọwọ́ sí pé kí wọ́n pa á. adájọ́ ẹyọ kan náà ló ní kí wọ́n má pa á. ìdájọ́ tòun ló yàtọ̀. àmọ́ nígbà tó ti jẹ́ pé àwọn 3 pọ̀ ju ẹnìkan lọ, tàwọn 3 yìí náà ni yóò ṣẹ. kò wá sẹ́ni tó mọ̀ báyìí o bóyá ààrẹ Bọla Tinubu yóò tún ètò ìforíjì míì ṣe fún ọmọbìnrin yìí ni o. bóyá ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ yìí ni yóò sì padà ṣẹ ni o. àmọ́ àwọn èèyàn kò yéé béèrè pé bí ọ̀rọ̀ bá dà báyìí àṣẹ ta ni yóò múlẹ̀, ṣé ti Supreme Court ni àbí ti President of the Federal Republic of Nigeria. Ọláyíwọlá Alága ló ṣe àyẹ̀wò ìdájọ́ ikú tí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa tún dá fún Miriam Sanda fún ibùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú déédéé àkókò yìí o.